ẹgbẹ́ olùkọ́ tó kọ́ mi lábí bí ṣe púpọ̀ lọ́rọ̀ mi ìgbìyànjú ẹni kọ́ mi lé ní èjì kà sí àrà èyí tó kọ́ mi ní gẹ̀ẹ́sì tó sun kàyéfì gbogbo ẹni tí kẹ́kọ̀ọ́ rí ẹja wárí fólùkọ́ wa gbogbo akẹ́kọ̀ọ́ tó ń kọ́ ìmọ̀ lọ́wọ́ ẹja ṣèrántí àwọn olùkọ́ wa lẹ́yìn wá ọ̀la o láti iléeṣẹ́ ìdẹ̀ra rédíò láti ń kí yín o ẹ kú kalẹ̀. Ẹ káàsán o, ìròyìn káàkiri àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyẹn láti ìkànnì ìdẹ̀ra 105.3 FM Tolúlọpẹ́ Ọláńrewájú lórúkọ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣèlú alátakò bẹ̀rẹ̀ fún ìgbésẹ̀ ní kíákíá lórí ìṣẹ́ àwọn òṣèlú lórílẹ̀‐èdè yìí. Àjọ UNICEF ṣèkìlọ̀ lórí ìwọ̀n àìrí oúnjẹ jẹ kánú lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ EFCC fòfin gbé àwọn afurasí alùjìbìtì lórí ayélujára 35 ní ìpínlẹ̀ Edo. Nílẹ̀ òkèrè, àwọn ẹ̀rọ aṣèkọlù abẹ́yẹfò kọlu Port Sudan nínú ìrọ́kẹ̀kẹ̀ ogun abẹ́lé lórílẹ̀‐èdè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí la ó máa mú wá sí etí ìgbọ̀nyín lẹ́yìn ìṣẹ́nukò ráńpẹ́ yìí ẹ máa bá wa ká lọ. Wàyí o, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n parapọ̀ ti kéde ìkìlọ̀ líle nípa ìṣẹ́ àwọn òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí ló jẹyọ nípasẹ̀ ìjábọ̀ ti ilé ìfowópamọ́sí àgbáyé tí wọ́n fi léde láìpẹ́ yìí wípé ìdá 80 nínú àwọn olùgbé ìgbèríko lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìdá 41 pẹ́sẹ́pẹ́sẹ́ tí àwọn olùgbé àárín ìlú ló ń gbé lábẹ́ òṣì. Èyí túmọ̀ sí wípé àwọn olùgbé tó ju ìdá 54 lọ tó tó 100 mílíọ̀nù ènìyàn ló ń tiraka láti wà láyé látàrí àìní àti ìṣẹ́. Akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà olóyè Peter Ahmed ó sọ̀rọ̀ jáde nínú ìfiléde kan tó fi síta fún àwọn akọ̀ròyìn nílùú Lọ́kọ́jà lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ṣàfihàn wípé ipò náà burú jáì pàápàá fún àwọn ọmọdé pẹ̀lú bí ìdá 73 tí àwọn tí ọjọ́ orí wọn kéré sí ọdún 14 bí wọ́n ṣe ń gbé nínú òṣì. Ahmed tẹnumọ́ wípé ìrọ́kẹ̀kẹ̀ náà jẹ́ ìpìlẹ̀ tó jinlẹ̀ tó sì tọ́ka sí ìgbékalẹ̀ ńlá orílẹ̀-èdè Nàìjíríà lórí gbígbé epo lọ sí ilẹ̀ òkèrè, ìgbówólórí ní gbogbo ìgbà àti àìdókòòwò sí ẹ̀ka ètò ẹ̀kọ́ àti àwọn ohun amáyédẹrùn. Ó pè fún ìdáhùn sí ní kíákíá pẹ̀lú ààtò tó dára láti kojú àwọn ìpèníjà wọ̀nyí tó ń ti ṣíṣe àlàáfíà àwọn ọmọdé lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì. Ahmed tẹnumọ́ wípé ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ní kíákíá láti mú ìrètí àti ìyípadàbọ̀sípò fún ogunlọ́gọ̀ àwọn ọmọdé lórílẹ̀‐èdè Nàìjíríà dípò ṣíṣe àkọ̀tì sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò yìí. Ẹgbẹ́ náà bẹ̀bẹ̀ bí orílẹ̀‐èdè Nàìjíríà ṣe ń dojúkọ ìdààmú àti rògbòdìyàn lẹ́ka ètò ọrọ̀ ajé pẹ̀lú bí orílẹ̀‐èdè yìí ṣe ní ipò tí kò ṣeé yẹ̀ sílẹ̀ látàrí níní àwọn ọmọdé tí kò rí oúnjẹ jẹ kánú nílẹ̀ adúláwọ̀ tó sì wà ní ipò kejì tó ga jùlọ lágbàáyé. Àjọ tó ń rí sí ìmáyédẹrùn àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì fún àwọn ọmọdé UNICEF ti ṣe ìkìlọ̀ ńlá nípa ipò oúnjẹ jíjẹ àwọn ọmọdé lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìfiléde tuntun tí àjọ náà fi léde lójú òpó wẹ́ẹ̀bù rẹ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday wípé orílẹ̀‐èdè Nàìjíríà ní báyìí ló ti gba ipò tí kò dára nípa níní àwọn ọmọdé tí kò jẹun kánú tó pọ̀ jùlọ nílẹ̀ adúláwọ̀. Ipò náà jẹ́ èyí tí ó bani lẹ́rù pàápàá jùlọ pẹ̀lú àwọn ọmọdé tó tó mílíọ̀nù 2
tó ń jìyà nípasẹ̀ àìrí oúnjẹ jẹ kánú. Àjọ UNICEF jábọ̀ wípé méjì péré nínú gbogbo àwọn ọmọdé mẹ́wàá tó ní ipa nípasẹ̀ àìjẹun kánú ló ti ní ààyè sí ìtọ́jú. Àjọ náà tún ṣe àkíyèsí wípé orílẹ̀-èdè Nàìjíríà ni ó wà ní ipò kejì tó ga jùlọ nípa ti àwọn ọmọdé tí kò jẹun kánú lágbàáyé, pẹ̀lú ìwọ̀n ìdá 32 ti àwọn ọmọdé lábẹ́ ọdún 5. Ipò náà tún ṣe nípasẹ̀ àwọn iṣẹ́ ìfúnni lóúnjẹ tí kò dára, pẹ̀lú ìdá 17 péré nínú àwọn ọmọ ìkókó ní àwọn ìyá wọn fún lóúnjẹ àyà lákòókò oṣù 6 àkọ́kọ́ ìwásáyé wọn. Láfikún, ìdá 18 àwọn ọmọdé tó wà láàárín ọdún 6 sí oṣù 23 ni wọ́n rí oúnjẹ tó dára jẹ. Àjọ UNICEF ṣèkìlọ̀ wípé àwọn ìwọ̀n àìjẹun tó dára ó jẹ́ pàtàkì ìlera gbogbo ènìyàn àti àwọn ìpèníjà ìdàgbàsókè fún orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú àdínkù ṣíṣe dáradára lẹ́ka ètò ẹ̀kọ́ àti dídi àkúrẹ̀tẹ̀ lágbọn ìpèsè nǹkan fún àwọn àgbàlagbà. Àjọ náà ti ń pè fún ìmúgbòòrò sí ààyè sí àwọn iṣẹ́ tó dára àti àlàyé láti ṣe ìdíwọ́ àti ìtọ́jú àìjẹun kánú, ní pàtàkì ní àwọn agbègbè àwọn ènìyàn tí ó kù díẹ̀ káàtó fún. Àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ìwà ọ̀daràn lẹ́ka ètò ọrọ̀ ajé àti ìṣúná EFCC ti fòfin gbé àwọn ènìyàn 35 tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ìlú jìbìtì lórí ayélujára nílùú Auchi ní ìpínlẹ̀ Edo. Àwọn ìfòfingbé náà ló wáyé ní àwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú náà, pàtàkì jùlọ ní òpópónà Vigilante lójú ọ̀nà tó lọ sí Sabo Mbenafo àti àwọn agbègbè Back of Yak, gẹ́gẹ́ bí àlàyé kan tí àjọ EFCC fi léde lórí ìkànnì X rẹ̀ lónìí, ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Wọ́n sọ di mímọ̀ wípé iṣẹ́ náà jẹyọ nípasẹ̀ ọgbọ́n àtinúdá, léyìí tó ṣàfihàn àwọn afurasí náà wípé wọ́n lọ́wọ́ nínú ìlú jìbìtì lórí ayélujára. Àjọ náà tẹnumọ́ ìfọkànsìn rẹ̀ láti kojú ìwà ipá àti ìlú jìbìtì lórí ayélujára, tí wọ́n sì sọ di mímọ̀ wípé ó jẹ́ ìpinnu nínú àṣà rẹ̀ láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú àwọn ìwà ọ̀daràn lẹ́ka ọrọ̀ ajé àti ìṣúná. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àjọ EFCC gbà lọ́wọ́ àwọn afurasí náà lásìkò tí wọ́n fòfin gbé wọn. Lára àwọn nǹkan náà ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 9, ẹ̀rọ kọ̀m̀pútà alágbélétan 11, ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 36 àti aago ọwọ́ 2. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń lò fún ìmúṣẹ àwọn iṣẹ́ ìlú jìbìtì wọn. Àwọn afurasí náà ni wọ́n ti wà ní àtìmọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí tí iṣẹ́ ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Àjọ EFCC tún fìdí rẹ̀ múlẹ̀ wípé wọn yóò fi ẹ̀sùn kàn wọ́n ní ilé-ẹjọ́ tí iṣẹ́ ìwádìí náà bá ti parí. Àkànṣe iṣẹ́ yìí jẹ́ àmì pàtàkì nínú àwọn akitiyan àjọ EFCC tó ń lọ lọ́wọ́ láti dènà ìlú jìbìtì lórí ayélujára lórílẹ̀-èdè Nàìjíríà. Auchi jẹ́ ìlú pàtàkì kan ní ìpínlẹ̀ Edo, ní eléyìí tí a mọ̀ sí ààyè tó gbóná fún irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀, léyìí tó mú kí ìṣọ́ káàkiri kí ó pọ̀ sí i tó ń ti àwọn ìgbésẹ̀ ìmúṣẹ nípasẹ̀ ẹ̀ka tó ń gbógun ti ìwà ìbàjẹ́. Wàyí o, àjọ EFCC tẹ̀síwájú láti rọ àwọn aráàlú àti gbogbo ènìyàn láti jábọ̀ àwọn iṣẹ́ ìfura, láti pèsè àlàyé tó ní ìgbẹ́kẹ̀lé fún ṣíṣe ìrànlọ́wọ́ nínú àtakò àwọn ìwà ọ̀daràn tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àti ìṣúná. Nílẹ̀ òkèèrè, àwọn ìfiléde ń jáde nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbúgbàmù àti iná ní Port Sudan lórílẹ̀-èdè Sudan lẹ́yìn ìkọlù nípasẹ̀ àwọn ẹ̀rọ aṣèkọlù abẹ́yẹfò ní agbègbè náà. Àwọn ìkọlù ọ̀hún, léyìí tó wáyé ní kùtùkùtù ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 6 oṣù karùn-ún, ní ìgbàgbọ́ ń bẹ wípé ó jẹyọ nípasẹ̀ àwọn ológun Rapid Support Force (RSF)
èyí tó jẹ́ irú ìkọlù ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ nílùú náà lọ́sẹ̀ yìí, pẹ̀lú bí ikọ̀ RSF ṣe ń fojú sun ibùdó àti pápákọ̀ òfurufú tí wọ́n sì ń ṣe ìparun ńlá àti ìdálọ́wọ́kọ. Àwọn ẹlẹ́rìí ṣàpèjúwe gbígbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbúgbàmù àti rírú èéfín tó pọ̀ tó ń fọ́n káàkiri lórí ìlú náà. Àwọn olùjábọ̀ lábẹ́lé wọ́n dábàá wípé lílọ-bíbọ̀ ọkọ̀ lójú òfurufú ní pápákọ̀ òfurufú ló ti ní ìdálọ́wọ́kọ báyìí, pẹ̀lú bí wọ́n ṣe fagilé ọ̀pọ̀lọpọ̀ ìrìnàjò àwọn ọkọ̀ òfurufú. Ikọ̀ RSF kò tíì fi àlàyé kankan léde lórí ìkọlù ọ̀hún. Ìtẹ̀síwájú ìwà ipá àti ogun lórílẹ̀-èdè Sudan ló wà láàrin ìjà ọdún méjì láàrin àwọn ọmọ ológun orílẹ̀-èdè náà àti ikọ̀ RSF. Rògbòdìyàn ọ̀hún ti gba ẹ̀mí àwọn ènìyàn púpọ̀, tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn sì ti di aláìnílé lórí mọ́, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kojú ìyàn àti rògbòdìyàn mìíràn. Àwọn ìkọlù lórí Port Sudan ni ó farahàn gẹ́gẹ́ bí ìgbẹ̀san fún ìkọlù kan láìpẹ́ yìí nípasẹ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Sudan lórí pápákọ̀ òfurufú Nyala ní South Darfur, léyìí tí ikọ̀ RSF tí wọ́n ti yí padà síbi ìpàgọ́ wọn. Ikọ̀ RSF ọ̀hún ló ti ní àjọṣepọ̀ pẹ̀lú United Arab Emirates, léyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ń pèsè àwọn ohun ìjagun pẹ̀lú àwọn ẹ̀rọ aṣèkọlù abẹ́yẹfò fún ikọ̀ ológun RSF náà. Orílẹ̀-èdè Sudan ló wà nínú ipò tó léwu báyìí, pẹ̀lú bí àjọ àgbáyé àti àwọn ẹgbẹ́ ẹ̀tọ́ àgbáyé bí wọ́n ṣe ń ṣèkìlọ̀ lórí àwọn ìwà ìkà pẹ̀lú ìfipábánilòpọ̀ àti ìpànìyàn nípasẹ̀ ẹlẹ́yàmẹ̀yà, léyìí tó jẹ́ ìrúfin ogun jíjà àti àwọn ìwà ipá sí ìwà ọmọnìyàn. Pẹ̀lú èyí ni a fi dé òpin ìròyìn káàkiri àgbáyé láti ìkànnì Ìdẹ̀ra 105.3 FM nílùú Ọ̀tà-Ayégbàjú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ kí a tó máa lọ, ẹ gbọ́ àwọn àrígbámú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A mú wá fún yín wípé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n parapọ̀ ti kéde ìkìlọ̀ líle nípa ìṣẹ́ àti òṣì lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, a mú wá fún yín wípé àjọ àgbáyé tó ń rí sí ìmáyédẹrùn àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì fún àwọn ọmọdé UNICEF ti ṣe ìkọlù ńlá kan nípa ipò oúnjẹ jíjẹ àwọn ọmọdé lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà la jẹ́ kó di mímọ̀ fún yín pé àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ìwà ọ̀daràn lẹ́ka ètò ọrọ̀ ajé àti ìṣúná EFCC ti fòfin gbé àwọn ènìyàn 35 tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ìlú jìbìtì lórí ayélujára nílùú Auchi nípínlẹ̀ Edo. Nílẹ̀ òkèèrè, ìkànnì Ìdẹ̀ra 105.3 FM á mú wá fún yín wípé àwọn ìfiléde tó ń jáde nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbúgbàmù àti iná ní Port Sudan lẹ́yìn ìkọlù nípasẹ̀ àwọn ẹ̀rọ aṣèkọlù abẹ́yẹfò ní agbègbè ọ̀hún. Fún ìfitónilétí àti bí nǹkan ṣe ń lọ lágbègbè yín, ẹ lè kàn sí wa lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa pẹ̀lú Ìdẹ̀ra 105.3 FM, lójú òpó ìtàkùn àgbáyé ní pẹ̀lú www.ideraradio.com. Bákan náà lẹ tún lè gbọ́ wa lórí Radio Garden app pẹ̀lú Ìdẹ̀ra 105.3 FM. Tolúlọpẹ́ Ọlánrewájú lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa, ẹ kú àtàárọ̀.